الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين وعونك يا معين اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الآجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الآيات وبعد الممات ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أكي اللهم الله أكبر. عليكم kí àti ìgẹ̀kọ́ lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa tí wọ́n jẹ́ olórí fún gbogbo Rabitatul A'imma wal Ulama bàbá wa Muhammadu Jami Muhammadu Bello Kewulere adamallahu hayata Sheikh. bàbá Mudirul Markaz ní kí a kí yín adamallahu hayata. bàbá wa Imam Òṣogbo ní tilé toko adamallahu hayata Sheikh. bàbá wa Sheikh Musa Muhammadu Rabiu bàbá ní ká kí yín adamallahu hayata Sheikh. wọ́n ní ká kí gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn mọ̀yànmọ̀yàn gbogbo àwọn àmì ọlọ́run tí wọ́n wà ní ìkàlẹ̀ baba wa Waziru Adékílékún Sheikh al-Karim al-Fadil baba Mudiru ní ká kí yín gbogbo ẹ̀yin àgbàlagbà baba wa Dr. Sambaki baba ní ká kí yín gbogbo ẹ̀yin mọ̀yànmọ̀yàn baba Mudirul Markaz wọ́n ní ká kí yín pé ẹ kú oríire tòní khasotan baba wa tí wọ́n jẹ́ oní nǹkan òní tí Olúwa ń wé wọn ní láwà ní ìmáàmù lónìí bàbá wa Sheikh al-Imam Muhammadu Rabi Salahudeen bàbá wa Mudirul Markaz ní pé haniha lakum wa bushira wọ́n ní oríire fún yín o àmín pé a kí yín pé ẹ kú oríire náà àmín gbólóhùn orin kan tí bàbá Mudiru ní pé kí n kà fún yín òun náà ní pé ìlú tá a wà yìí ní ìlú Ìkìrun tí yẹn bá lè wo tíra bàbá wa Sheikh Adam rahimahullahu ta'ala Nasimu Soba tíra náà ìpele méjì ọ̀nà méjì ni wọ́n gbà tẹ̀ èyí tí bàbá Mudirul Markaz tẹ̀ lójú ayé wọn àti èyí tí bàbá Mudirul Markaz tòní tí wọ́n tún tẹ̀ tí wọ́n tẹ̀ wá nílùú Mọ́sárì tá a bá lè wọnú tíra Nasimu Soba tí bàbá Mudirul Markaz tẹ̀ tún tẹ̀ tí ó jáde ní maktaba Wahaba nínú Nasimu Soba ni tó bá lè wo page 162 odidi ojú awé kan ni baba Sheikh Adam ní wọ́n fi sọ̀rọ̀ tí ń jẹ́ Ìkìrun níbẹ̀ ìlú Ìkìrun yìí baba Sheikh Adam wọ́n jẹ́ kó yé wa yí pé ìlú ẹ̀sìn ni ìlú àwọn àfáà ni ìlú àwọn onímọ̀ ni tó bá lè wo page 162 ọba ń bẹ̀ nígbà tí baba ń ska tí wọ́n ń sọ fún wa ń bẹ̀ wọ́n jẹ́ kó yé wa yí pé àkọ́kọ́ Imamul Jami nílùú yìí orúkọ rẹ̀ ọmọ jẹ́ Jibril ka awwalin imami jami'in li hadha albalad baba Mudirul Markaz ní kí n sọ fún baba Sheikh Muhammadu Rabiu Salahudeen ipe orípa tí àwọn ti àná tọ̀ tí wọ́n fi láti yọrí dáadáa orípa náà ni kí ẹ̀yin náà ó gbẹ́sẹ̀ lé nítorí pé innal imamata wa amanatun man nalaha nala sa'adata wal muna. innal imamata bàbá ní àyè tẹ́ wà yìí tí ń ṣe àyè ìmáàmù tọ́lọ̀ ń yàn yín sí yìí. rutibatun wa amanatun. ipò kan ní ìgbà fipamọ́ Ọlọ́run ni tó gbélé yín lọ́wọ́. manala gbogbo ẹni yóò tó bá rí ipò ìmáàmà tí wọ́n gbé lọ́wọ́ ní ìmáàmù fún nala sa'adata wal muna. irú ẹni bẹ́ẹ̀ ti rí oríire ayé àtàlìkìyàmà. bàbá wa imam àyè tí Olúwa fi yín sí yìí annasu fi dunya ala rutabin. annasu fi hazihi dunya ala rutabin. àwọn èyí náà ayé tá a wà yìí ala rutabin bẹ́ẹ̀ lómi bá jẹ ládàáni ẹlẹ́mi ó jẹ mufasiru ẹlẹ́mi ó jẹ muazinu ṣùgbọ́n èyí tó ga jù nínú ipò tó jẹ́ igbe martabatun azimatun aliyatun galiya fa ikọ̀ ipò ìmáàmù ni wọ́n ní bẹ̀rẹ̀ tí wàá dé yìí òun lọ́lọ́run ti jogún fún yìí torí kẹsẹ̀ yìí nìkan lẹ́ ń wá ńjọ́ tẹ̀ ń wá haza yuhattu haza ya'alu wa yartafi'u waza ya'alu wa yartafi'u. kò rí mú ọlọ́run tó wá ní kẹ́yìn ó rí mú kì í ṣe mímọ̀ sí eyín o ó wu ọlọ́run lẹ́ fi rí mú ó wu ọlọ́run ló ní kẹ́ débẹ̀ lẹ́ fi débẹ̀
أخلص الشكر. فأخلص الشكر فيما قد حبيت به. bàbá Mudirul Markaz ní èyí tó tọ́ fún yín tẹ́ gbọ́dọ̀ mọ̀ ṣe láti sìn tẹ́ dùn ní mọ̀nà ní pé kẹ́ ẹ máa dúpẹ́ fọ́lọ́run. فأخلص الشكر kẹ́ ẹ máa dúpẹ́ fún Ọlọ́run lérí tó ṣe fún yín. فيما قد حبيت به. lérí ọrẹ tó ta yín lérí ọrẹ tó ta yín wà á sì rí sọ́ọ̀bù. وآثر الصبر كل سوف ينقطع. وآثر الصبر كل سوف ينقطع. bàbá ní sùúrù ní ká fi lò ó sùúrù ní ká fi ṣe o àtàwádùn wa sọ́bùrù wa husnul khulqi gẹ́gẹ́ bí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àwọn ti gbé sára yín tẹ́lẹ̀ bàbá wa ní pé gbogbo àwọn tẹ́ ẹjọ́ ṣe lánàá tí wọ́n ò sí mọ́ gbogbo àwọn tẹ́ ẹjọ́ wà láàyè lánàá tí wọ́n ti lọ á sì rí sọ́bùrà ẹ fi sùúrù ẹ fi ṣe gbogbo àwọn ènìyàn tí wọ́n ti lọ ń lu yìí ọlọ́mọsá bá wa kẹ́ wọn. àmín. alibarikola anabi lọ́dọ̀ ọ̀run. àmín. baba wa ní rawdọ̀ ọlọ́nkọ́ bá wa kẹ́ wọn. àmín. baba wa sheikh mustapha zoglo ọlọ́nkọ́ bá wa kẹ́ wọn. àmín. baba wa mufti sheikh hussein hamza doak ọlọ́nkọ́ bá wa kẹ́ wọn. àmín. baba wa sheikh yahya murtada lókè agoditọ́ yẹ pé nílùú yìí náà orí pa wọn bẹ́ẹ̀ ọlọ́mọsá bá wa kẹ́ wọn. àmín. baba wa sheikh adam ọlọ́nkọ́ bá wa kẹ́ wọn. àmín. baba wa mudirul markaz ọlọ́njẹ́ mi ogun subhana rabbika rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. alhamdulillah a dúpẹ́ fún àwọn afáwa tí wọ́n wá sójú bàbá wa Mudirul Markaz wa naqulu lakum jazakumullahu khairan. Àmín. sẹ́yìn lẹ́sàn olóore ọlọ́wọ́ kẹsùsù ọlọ́run. ní báyìí a bọ̀ sí tọ̀bánì níbi tí a ti wé láwàní fún bàbá wa imam tuntun nígbà tí máa pè bàbá wa Fadilatu naibul imam limadinati Òṣogbo láti wá bá wa ṣètò láwàní bí a ti gbé àga ya bàbá imam wa al-khairi bushra lakum ya imam al-khairi bushra lakum ya imam al-khairi bushra lakum ya imam al-khairi bushra lakum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار أكرمك الله جكري بابا أكرمك الله جكري بابا